Africa Content TV. Ọpẹ́ la máa dún fún dèdè yìí Òjìbọ́lá Làbákà yẹn pẹ́ ṣe ẹkú àdó tí wa. Gbogbo tá a bá ṣe Jíbọ́lá torí ní ìbàṣọ. Orí já àlá ní orí jórúkọ anákọ̀ sí Àlàbí Ajíbọ́lá o. Owó yìí ní ibà síwá iye ṣe náà. Ìfẹ́ yìí ní ibà síwá iye ṣe wá. Àdúró tí ní ibà síwá iye ṣe wò ó. Àpọ́nlé yìí ní Làbákà iye ṣe wá. Bí ó bá sì ní iye ó dára wá. Ẹ̀yin ní irun bí tí wá. Tó lè lù fún alábẹ̀ òní Bàzó káàbí jólókè. Tó fi rí wọn Bàzó mẹ́ṣọ́. Lẹ́yìn tí Làbákà gbogbo gbàṣẹ. Láàpíṣẹ́ tí ẹ ṣe lọ. Oríire wa Làbákà Bàzó máa ń dùn mọ́ yín ní Àlàbí mẹ́ṣọ́. Oríire bá a ṣe yé wa. Ìdùnnú tí ní Làbákà Àlàbí mẹ́ṣọ́. Ẹ tó bá rí oríire Bàzó Jíbọ́lá tó bá ń bànújẹ́. Ẹ sọ fún wọn àròlò kan tó máa lọ. Ẹni bá rí oríire Bàzó Jíbọ́lá tó bá ń tàrà síbà. Ẹ sọ fún wọn àròlò kan ọ̀gùnlé Bàzó. Ẹni bá rí oore yẹn Bàzó Jíbọ́lá tó bá ń bínú, tó bá ń tàrà, tó bá ń bànújẹ́, tó lè yẹn ọdún mọ́ Bàzó Jíbọ́lá sọ pé wọ́n dúró de wọn láàrò pẹ̀lú abẹ́rẹ́ ẹ̀wọ̀n alábí. Àwọn dọ́tọ̀, àwọn nọ́ọ̀sì, wọ́n dúró de wọn láàrò lábá ẹ̀kápọ́nlé pẹ̀lú drugs wọn Bàzó. Ẹ̀ṣẹ́ àdúgbò ẹ̀yìn tí wọ́n ti nù ìdún Àlàbí. Tẹ́ ẹ̀dùnú sí ìgúnlẹ̀ Làbákà Àlàbí wọn lọ́pẹ́. Ìrí agárí gbogbo agúnlẹ̀ Làbákà Àlàbí Jíbọ́lá ọ̀gáàmí. Oníṣẹ́ fún yìí, ohun tí ó bá ṣe tèmi Àlàbí ẹgbẹ̀ ìyá Jíbọ́lá wọn ò ní pé ní tèmi Bàzó. Wọ́n kì í lé ìfò fake life rárá Bàzó. Yìí kì í lé ìfò fake life rárá mi. Bí o bá ti ṣẹlẹ̀ o, lábàá ẹ̀ka òní jáde o. Ẹ mọ̀, ẹnìkan bí wá pé ṣe lé tí wọ́n rẹ́ǹtì àbí rírà ní Bàzó. Mo jẹ́ ẹ̀gbọ́n Amẹ́ríkà ní Bàzó, ilé tó bá rẹ́ǹtì o lè pé ní tiẹ̀ Bàzó. Tó o bá fẹ́ lọ sí kóòtù Àlàbí from court prison. Ilé tí o bá rẹ́ǹtì rented apartment o lè pé ní tiẹ̀ Bàzó. Lẹ́yìn tó bá sọ̀rọ̀ ẹ̀ wà dé court lẹ́yìn court wà dé prison ìmúlẹ̀ alámi òfin bẹ́ẹ̀ níbẹ̀ bá a ṣá. Ìgbà tí o ti ṣẹlẹ̀ Hausa, ìgbà tí o ti àpò àbọ̀tà Jíbọ́lá o, ìgbà tí o ti ṣẹlẹ̀ Hausa. Ìgbà tí o ti àpò àbọ̀tà Bàzó. Látọ̀kẹ́ yìí tí wọ́n Bàzó bá ṣe kí ẹ gbọ́ fún pé gbogbo social media ẹ̀ sábà wọ́n bàjẹ́. Gbogbo social media ó dàrú lọ́kàn. Gbogbo internet ó dàrú lọ́kàn Bàzó. Àwọn tó bẹ̀rẹ̀ akúnlẹ̀ Làbákà Àlàbí Jíbọ́lá wọ́n ṣe congratulation fún Bàzó. Àwọn ìdàkejì ó sẹ́wọ̀n ẹ̀ wọ́n sọ pé
ìjọ wo làwọn fẹ́ dé ibi aláwọ̀ bí kúnlẹ́kúnlẹ́ débẹ̀ tẹ pa wọ́n ṣẹ́. ẹ lè máa dáwọ́ jọ kúnlẹ̀ láwọn bàgà láti sẹ́yìn débẹ̀ tẹ pa wọ́n ṣẹ́ o. ẹ lè máa dáwọ́ jọ kúnlẹ̀ láwọn bàgà àbíkẹ́ gbó lápò débẹ̀ fẹ́rí ìṣọ́ra. débẹ̀ lágbára ẹ̀ka abẹ́rẹ́ sọ. àmọ́ ẹ̀mú àti jẹ́ ètò bá wọ́n jẹ́ ti wá. ẹ máa jẹ́ gbèsè sẹ́wọ̀n ìgbà sí nítorí alábíà. débẹ̀ mẹ́sàn-án. débẹ̀ o lágbára ẹ̀ka kúnyán. ṣé bàṣọ ọjọ́ ẹ̀kọ́? Alábí ọjọ́ ìnáwó o, Palo Las Vegas, Mazaria. Ṣé olóbẹ̀ tó ra Los Atlanta, Paso Chicago, lóde ṣe. Tèmi ò gbé ládùúgbò, èmi tàwa ní ìyá ní ọjọ́ ìdí ọ̀pẹ ní fún ọ̀rọ̀. Ọlọ́ọ̀bí àkẹ́bá àyẹ̀kùn. Ọ̀dọ̀ ìjígbádé ò láàyìn. Àgọ̀ ni àwọn dúpẹ́ bẹ́yìn tí wà lábàgàbà sí òtẹ́ dúnú sórí rẹ̀ wá. Ọlọ́ọ̀bí àkẹ́bá àyẹ̀kùn. Ọ̀dọ̀ ìjígbádé ò láàyìn. Àgọ̀ ni àwọn dúpẹ́ bẹ́yìn tí wà lábàgàbà sí òtẹ́ dúnú sórí rẹ̀ wá. Ẹ ṣé. Lákùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó lónìí náà ẹ̀ṣẹ́ ẹ̀yin tó kékun làbàgàbà àti àtẹ̀yìn tó Áfíríkà mọ́sílẹ̀ ẹ̀yin tí Nàìjíríà bá wà sí ẹ̀ṣẹ́ wọn. Gbogbo ẹ̀yin tó dúnú sí òkun nílà ọ̀páká ọ̀rọ̀bí adópẹ́ ṣe. Irú ìrè báyìí òkò ni wọ́n lé ẹni kọ́kọ́ òkun nílà ọ̀páká ọ̀rọ̀bí bábábá. But àwọn sáàdì jókòó mọ̀ gbá kò káyé. Mọ̀ gbá kò káyé. Ẹlẹ́sọ̀ lórí tàbí pé gbogbo pé lórí tàbí pé bá sọ̀rọ̀ dáadáa. Ẹ wá já ọ̀pẹ ilé kọ́lá ọ̀kọ́lá làmì.